ẹ̀yin èèyàn mi alápọ̀nlé olóríire ó tún ti sẹ̀ ó ṣe kí ni ó ti sẹ̀ nǹkan tí mo mú wá fún yín ní àárọ̀ yìí ó lọ fà wá lọ fà ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí ẹ farabalẹ̀ kẹ́ wo ṣe rí lákọ̀ọ́kọ́ náà on a serious note èmi máa ń appreciate ẹni tó bá appreciate effort ẹni kejì ẹni tí òun ṣalábòsí orí mọ́lẹ̀ láàrin èèyàn àbò orí ọgbọ́n àbẹ́kọ̀ ẹ̀kọ́ ńlá kan kọ́ lára ẹnìkan wá appreciate ó lè come out tó bá lè reach ẹnìyẹn láti appreciate ẹ tó dẹ̀ lè face crowd láti sọ pé mo rọ́gbọ́n báyìí within yourself tí wọ́n fúnra rẹ̀ mọ̀ tó fẹ́ ṣe jàǹbá dúpẹ́ lọ́wọ́ ẹnìyẹn even wo lè ṣàdúrà fún ní kọ̀rọ̀ pé mo rí inspiration lọ́dọ̀ lágbájá even lọ́dọ̀ àwọn olóyìnbó máa ń pè kíní kan ní plagiarism you know tó bá lo effort ẹnì kejì ẹni tó ń ronú tó ṣàìsàn tó lo ọpọlọ tó lo làákàyè láti gbé nǹkan kalẹ̀ ó wá lo effort tiẹ̀ láti take gratification then it behoves you to go back to that person láti refine láti ṣe reference sẹ́ni ẹ̀ pé n tí mo sọ yìí àbí n tí mo kà jáde àbí n tí mo kọ yìí tẹ́ ń gbé kúdòsì fún mi ẹ bá ti ń pọ́n mi lé ẹ̀pọ́n lágbájá náà lé o òun gangan nípìnlẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ní source ẹ ti gẹ̀tẹ̀ fún dídí àǹfà àgbà àǹfà táyé recognize táyé mọ̀ tó dẹ̀ ń fún lápọ̀nlé ó gbé tán fọ́ borin so ìwọ́n tó lóò kí n gbóṣùpá tó lóò hate òṣùpá àwọ̀bọ́n yẹn kò tí ẹ mú orin kan kò ṣe kíní kan lẹ́yìn kí n gbọ́ wá sí àǹfà mi tọ̀ àǹfà rẹ̀ ti mú lára orin wa wọ́n ti fi sọgbọ́n o wọ́n kọ́ máa ọ̀tún sọ ẹ ti gẹ̀tẹ̀ kò sábò síbẹ̀ ìwọ náà máa ṣe bẹ́ẹ̀ yẹn tó bá ti láǹfààní lára èèyàn máa dúpẹ́ ẹ bá mi subscribe sí Akọ TV bí ṣe wà ẹ bá mi share video ẹ comment tẹ́yìn náà bá rí bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù orin lòṣùpá sókún fọ́gbọ́n sóyè wà ń bẹ ṣé làákàyè wà ń bẹ ẹ má yẹ ká tanra wa bù sí ọ̀dà ẹ bá mi share fídíò yìí ayọ̀ gbogbo àwọn onídìwà níbẹ̀ ẹ bá ti sàmì tán fẹ́ o fídíò yẹn láwọ̀. mo wá à ń lọ èkó níjọ́ náà ọ̀rẹ́ mi tó wá gbé mi òun láìkí òṣùpá ló wá fi sí there is a sense in nonsense. mo wá gbọ́ orin kan níbi orin tó kọ ṣọ́ǹgbọ́ orin yẹn wá ń ró lórí mi mo wá fi kún kéwú tí mo ké mo máa fẹ́ ń ṣe wáàsí fúnra mi kẹ́ ẹ má bàa yà alábòsí. ó ní màmá mi ló sọ pábùsí ò dáa rìkísí ò dáa àjàjà tẹ̀gbẹ́lẹ́kún ṣọ́ǹgbọ́ lérí kọ́ bó ti kọ́ òun fẹ́ ṣáì rẹ̀ bábò sí bábò ó máa tún padà wá sí rìkísí kẹ́dẹ̀ẹ́rẹ́ ń jáyé rí ni sámà ni ẹ̀bẹ̀lẹ̀ kan ń mọ̀ tó ń padà wá tẹ́ni. ó ní kóbẹ́kóbẹ́ àdàbà òjò lóhùn lé lọ àsáfògéèdè ń gbé lọ́la àánú kan àwòdìfògéèdè ń gbé. ó ní sẹ́rírì kí sí àbòsí tó di mọ́lìkì fẹ́ dìyẹ ní òjáde yóò fojú bó ṣe ń fò lọ. ọ̀rọ̀ ńlá ló sọ yìí. ẹ̀rí bá di olè fò. tẹ́ ẹ bá sì rí àwọn bàbá àti àwọn tá a bá níjọ́ wọn ní àsáfò fẹ́ àwòdì ń fò fẹ́ òkè ń fò fẹ́ rìsíkì ọjà adìyẹ ó fò fẹ́ àbòsí ọjà adìyẹ ó fò fẹ́ rìsíkì ọjà adìyẹ ó fò fẹ́ àbòsí ọjà adìyẹ ó fò fẹ́ ọjà adìyẹ ó fò fẹ́ àbòsí ọjà adìyẹ ó fò fẹ́. ọlọ́run yóò bá àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam. Let me tell you one thing. tọ́ ọ bá yẹ alábòsí wà kán lẹ́yẹ. Allah kò ní lè fún ma wàá rí kórè rẹ ó kà máa jòrò wálẹ̀. ọ̀tún ní ọlọ́mọ tí ó gbé ọ̀fọ̀ bọ́ọ̀ bá kú kò ní dáa fún ẹ. Allah aṣọ onímọ̀ ní ẹ̀ka òru ogunlẹ̀. ẹ̀kọ́ ìbá ayílá nàdàmì ìta. mo wá à ń lọ èkó níjọ́ náà ọ̀rẹ́ mi tó wá gbé mi òun láìkí òṣùpá ló wá fi sí. there is a sense in nonsense. mo wá gbọ́ orin kan níbi orin tó kọ
sọ̀ngbọ́ orin yẹn wá ń ró lórí mi mo wá fi kún kéwú tí mo ké mo máa fẹ́ ń ṣe wáàsí fúnra mi kí n má bàa yà lábòsí. ó ní màmá mi ló sọ pábòsí ò dáa rìkísí ò dáa àjàjà tẹ̀gbẹ́lẹ́kún sọ̀ngbọ́ lérí kọ́ bó ti kọ́ òun fẹ́ ṣáì rẹ̀ bábò sí bábò ó máa tún padà wá sí rìkísí kẹ́dẹ̀ẹ́rẹ́ ń jáyé rí ní sámà ni ẹ̀bẹ̀lẹ̀ kan ó máa tún padà wá tẹ́ni. ó ní kóbẹ́kóbẹ́ àdàbà òjò lóhùn lé lọ àsáfògédéǹgbé lọ́la àánú kan àwòdínfògédéǹgbé ó ní sẹ́rí rìkísí àbòsí tó di Málíkì fẹ́ dìé ní òjáde yóò fojú bó ṣe ń fò lọ. ọ̀rọ̀ ńlá ló sọ yìí. ọ̀rọ̀ ní bàlágà ni. ẹ̀rí bá di olè fò. tẹ́ ẹ bá sì rí àwọn bàbá àti àwọn tá a bá níjọ́ wọn ní àsáfò fẹ́ àwòdì ń fò fẹ́ ògè ń fò fẹ́ rìsíkì ọjà adìyẹ ó fò fẹ́ àbòsí ọjà adìyẹ ó fò fẹ́ rìsíkì ọjà adìyẹ ó fò fẹ́ àbòsí ọjà adìyẹ ó fò fẹ́ ọjà adìyẹ ó fò fẹ́ àbòsí ọjà adìyẹ ó fò fẹ́. ọ̀rọ̀ ni yorùbá àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam. Let me tell you one thing. Tọ́ ọ bá yẹ alábòsí wa kan nìyẹn. Allah kò ní lè fún ma. Wàá rí bó rèé ó kà máa jòrò wálẹ̀. Ọ̀tún ní ọlọ́mọ tí ó gbé òfò. Bọ́ọ̀ bá kú kò ní dáa fún ẹ. Allah aṣọ onímọ̀ ní ẹ̀ka òru. Ogunlẹ̀. Ẹ̀kọ́ ìbá ayé ìlànà dání ìtàlẹ́.